àwẹ̀ kan tẹ́ challenge mi níbẹ̀ èèsùn kọ́ ọkùnrin yóò ṣe kọ́ obìnrin yóò ṣe ọ̀dà já bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ṣé wọ́n ọ̀mọ̀tọ̀ òdì rẹ̀ ọ̀ọ́bìnrin ni ṣé wọ́n ọ̀mọ̀tọ̀ òdì rẹ̀ kọ́ mú ya sákù òfo lásán mọ́ ẹ̀kọ́ àti mú ya ni o ṣé wọ́n ọ̀mú ya sákù wọ́n ti èèsùn kọ́ ọkùnrin ṣe kọ́ obìnrin yóò ṣe ọ̀yà ṣe yìí ni kó a tó ṣe kó a wúyàn mí wéde ó ṣe ó le jù ọ̀dà já ṣe ìmúrìn èmi ọkùnrin mo máa ń ṣí àpò mi màá transfer yìí ó sí obìnrin ẹgbẹ́ mi ok ṣé ìwọ náà ṣé ìwọ ọ̀ ṣí àpò rẹ kọ́ transfer yìí ó kọ́ transfer rẹ sọkùnrin ṣé ìwọ ò ṣe hàn bí ọ̀dà ẹ ṣe fún mi ẹ̀yìn rí fún ọmọọ̀sẹ̀ jẹunlẹ̀ ẹ mọ̀ sọ nípa ìjánu èsùn kọ̀bìn yóò igi àgbálùmọ̀lẹ̀ yìí kò gùn ó ọtí mú pátá yagi ọtí mú pátá yagi mo wí hàn ọ́ dẹ̀ lùkùkẹ́ mọ̀ bó yagi àjẹpẹ́ kẹ́ẹ́bẹ́ àjẹpẹ́ tẹ̀rẹ̀ bá èsùn kọkùnrin yóò ṣe kọ̀bìn yó mọ̀ jẹ́ mi wí hàn ọ́ àìmọye ó kà á ti ná kọ́ ẹ pé ó fún ní bọ́sí ọ̀rọ̀ ni kà á ná sí kọ́ blọ́ọ̀kì rà gbẹ̀yìn kí èsùn kà á ṣe sí àmọ́ lọ́hùn sí o àgbọ̀ ògùn jẹ́ sí o ṣùgbọ́n kan bí ọdá akọ́dùn òun gbà lọ àmọ̀ ire o.